الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ìbẹ̀rù Ọlọ́run lẹ̀dá fi ń gba Ramadana nílé ayé. Ramadana ló lọ Ọlọ́run tó níwà òrebì kan. Má padà sídìí ọtí à ń bẹ̀ o. Má ṣàṣẹ̀wò ìdílé fàájì ẹ̀. Má ṣàṣẹ̀wò ìdílé fàájì ẹ̀. Má ṣàṣẹ̀wò ìdílé fàájì ẹ̀ o. Má ṣàṣẹ̀wò ìdílé fàájì ẹ̀. Má ṣàṣẹ̀wò ìdílé fàájì ẹ̀. Ẹni tó burú jù nínú ènìyàn lẹni tó fọwọ́ sí iṣẹ́ tó fẹsẹ̀ yí dànù. Irú wọn burú nínú ènìyàn. Ẹ wá dúró ọjọ́ tó fi gba Ramadana wà lọ tán ò dọ́lọ̀ mọ̀mọ́. Gbogbo ẹ̀kọ́ tó kọ́ nínú Ramadana gbogbo ẹ̀ ló yí dànù. Ọ̀rọ̀ náà ń sọ fún wa nínú Al-Qur'an. Ọlọ́run ní wala takunu kallati naqadat ghaslaha min ba'di quwwatin ankatha. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا. Ọmọbìnrin ìyá kan bẹ ní Mákà láyé jọ̀hún, òwú ló máa ń rán. Kí ni wọ́n ń pè lówù? Cotton wool. Yóò change ẹ̀ sí yóò hun, yóò sọ di thread bí abẹ́rẹ́ báyìí ní kíní yẹn láyé jọ̀hún tán fi máa ń sọ òwú tútù cotton wool tí ó fi di okùn tí ó di thread. Iṣẹ́ tó ń ṣe nìyẹn lójoojúmọ́. Àwọn èèyàn máa ń lọ rajà lọ́dọ̀ ẹ̀ kò sẹ́ni ó máa ṣètò. Àmọ́ tó fi ba sẹ́ ẹ̀ jẹ́ tó bá òwú látàárọ̀ ìwọ̀nba ń táwọn èèyàn bá rà tílẹ̀ bá fi sú. Tílẹ̀ bá sú eléyìí tó tàkù lẹ́nìí ó yẹ kó fi sílẹ̀ kó dọ̀la kó tún tà ní. Yóò ní rárá iṣẹ́ ètò ní ò lè dọ̀la lọ́dọ̀ òun. Yóò bá tó yọ abẹ́rẹ́ tì yóò tún máa tún padà sí cotton wool yóò tún máa tún padà sí cotton wool nígbà bá tó tu tán ní òtò sùn tó bá tó dàárọ̀ ọjọ́ kejì á tún bẹ̀rẹ̀ á tún máa hún padà sí thread èyí táwọn èèyàn bá tún ra tán tilẹ̀ bá fi sú á tún bẹ̀rẹ̀ sí dá padà sí cotton wool lójú kan náà ni ló ti ń yí. Ọlọ́run wá lẹ́yìn mùsùlùmí ayé wala takunu ẹ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kallati naqadat ghaslaha min ba'di quwwatin ankatha. Ẹ gbọ́dọ̀ dà gẹ́gẹ́ bí obìnrin yẹn ẹni tó jẹ́ pé gbogbo agbára ló fi ṣiṣẹ́ yóò wá bẹ̀rẹ̀ sí ní tú padà lẹ́yìn ìgbà tó ti ṣe wàhálà tó pọ̀. Gbogbo ẹni tó gbàwẹ̀ tán tó tún padà sí díẹ̀ ẹ̀ṣẹ̀ ìyà t'Ọlọ́run ròyìn nínú Kùránì yìí olórí jùlọ. Wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọn á ní akọgbàtúgbàká. Bàbá kan lágbára ó lágbára ó bùháyà. Tó bá kọlu oko òun nìkan ó roko bíi igba ebè lójúmọ́ 200 ló ń jẹ́ igba. Àmọ́ kí bàbá yóò tó bẹ̀rẹ̀ sí kọ ebè ó ní snuff àásà kan tí máa ń fi símú. Tó bá ti fi símú báyìí agbára dénú tí ó fi kọ 200 ebè tán kò ní mọ̀. Àmọ́ wá dijọ́ kan àwọn èèyàn wọ́n jọ bẹ́ẹ̀d ó ní ẹ fóun níṣẹ́jú díẹ̀ wọ́n kọ gbogbo ẹ̀ tán lọ́ba kọ ebè 200 tán nígbà tí ò tó nǹkan. Àmọ́ òfin ni pé tó bá ti kọ ebè yẹn tán gbọ́dọ̀ fi snuff ẹ̀ padà lọ́ba wá snuff tí ó bá fi snuff kò ní gbádùn lọ́ba wá snuff ó wá gbogbo aṣọ ó wá everywhere kò rí snuff ní nǹkan kan bá sọ fún lọ́pọlọ pé ó ti ṣe mistake kọ́ mọ́ ebè níbi tó ti ń kọ ebè lọ́ba padà sórí ebè níbà tún gbogbo ebè yìí ká ọwọ́ àtúká láti nọ́mbà 200 tó fi dé nọ́mbà 1 àṣebi tó ti bẹ̀rẹ̀ gangan ní kíní yẹn bọ́ sí gbogbo ṣẹ́ tó ṣe ó dòfo gbogbo ẹni tó gba Ramadana láyé ẹ̀kọ́ tẹ rí kọ́ nínú Ramadana báwo ni ò ṣe ní waste mọ́ yín lọ́wọ́ báwo ni ò ṣe ní dòfo mọ́ ẹ lọ́wọ́ òòjọ́ tó fi bí panú wòjọ́ tẹ̀bí ń pa ẹ́ tó rí nǹkan tó jẹ tó sì gbọ́dọ̀ jẹ wòjọ́ tó rún pa ẹ́ nínú àwẹ̀ wòjọ́ tó mí tó dàbí ẹni pé ọ̀fun ẹ fẹ́ yọ jáde lẹ́nu wòjọ́ tó ṣàìsùn gbogbo wàhálà Ramadan báwo ló ṣe ní da gbogbo ẹ̀nu ẹ̀ṣẹ̀ tó pàtì nínú Ramadan bọ́ọ̀ bá kọ́ntínú mọ́ kò sí tí ó ṣe nú ayé ẹ̀
ẹ dákun ẹ jẹ́ á ronú dáadáa ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú Quran Suratu Nisa verse 137 ọlọ́ni innal ladina a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim innal ladina amanu thumma kafaru thumma amanu thumma kafaru thumma sidadu kufra lam yakunillahu liyaghfira Allahu lahu. Innal ladhina amanu. Ọlọ́run láwọn tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ nígbà Ramadan dé ń kírun ń gbàwẹ̀ ń yọ zaka tẹ̀síwájú. Thumma kafaru. Ọgbọ́ Ọlọ́run ọba gbọ́ Ramadan lọ tán ní lọ́ba tún ṣe kéde. Thumma amanu. Ramadan mi tún dé ní lọ́ba tún bẹ̀rẹ̀ sí wà lágbó. Thumma kafaru. Ìyẹn náà tún lọ ó tún padà sí di kèfèrí. Thumma sidadu kufra lẹ́yìn Ramadan ọwọ́ burú nínú ẹ̀ṣẹ̀ ju bí sẹ́ńsẹ̀ lọ́n kí Ramadan. Lamu yakunillahu liyaghfira lahu. Lamu yakuni kò ní pọ́síbù. Lamu yakuni kò ní ṣeéṣe. Lamu yakuni èmi Ọlọ́run ò jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n wá foríjì irú ẹni bẹ́ẹ̀. Mi ò dẹ̀ ní fọ̀nà mọ́ tí ó fi mọ̀nà débi ọ̀nà tí ó gbà dọ́dọ̀ Ọlọ́run, tí ó fi mọ̀nà débi tí ó fi wà àlìjánnà, tí ó fi mọ̀nà débi tí ó fi ṣoríire kúrò láyé. Bọ́ ọba ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ ó ti wẹ̀ ó ti fọṣẹ wẹ̀ ọ̀rẹ́dì. Omi ìwẹ̀ tó wá wẹ̀ kúrò nígbà tó wẹ̀ tán tó lo tó wẹ̀ tó fi nura tán wá ló lo kírímù omi ìdọ̀tí tó wẹ̀ sílẹ̀ tó wà gbọ́n rẹ̀ rà kí wọ́n láǹfààní ìwẹ̀ tó wẹ̀. A ti gbà wẹ̀ ayọ́zà kàgbà fọlọ́run àti gbàwẹ̀ ayọ́zà kàgbà fọlọ́run ká má fọtí sínú mọ́ ká má ṣe fàṣádù ká má relé aṣẹ́wó má ó káyé ṣe fàṣádù àti gbàwẹ̀ ayọ́zà kàgbà fọlọ́run. Àti gbàwẹ̀ ayọ́zà kàgbà fọlọ́run. Àti gbàwẹ̀ ayọ́zàká agbábọ́ Ọlọ́run ká má fọtí sínú má káyé ṣe fàṣádù ká má relé aṣẹ́wó má káyé ṣe fàṣádù àti gbàwẹ̀ ayọ́zàká agbábọ́ Ọlọ́run. Ẹ̀kọ́ tí Ramadan mú wá fún wa ó pọ̀ gbìyànjú láti kọ́ntínú ó fi bí pa nínú Ramadan ẹni tó bá fẹ́ kẹ́mi òun gùn láyé kọ́mọ̀mọ̀ jẹun àjẹjù. Bàbá àgbà Imam Shafi'i bàbá ní thalathun hunna muhlikatu li anami wada'iyatun sahila siqami. Thalathun muhlikatu li anami wada'iyatun sahila siqami. Àfààní nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ hunna muhlikatu li anami wọn ìjẹ́mi èèyàn ogun ntí ò jẹ́mi majority ogun mọ́ láyé ní mẹ́tẹ̀ẹ̀ta yìí. Imam Shafi'i sọ wípé mẹ́ta ni nǹkan náà jìnnà sí tó bá fẹ́ kẹ́mi ogun láyé. Dawamu mudawamatin kó gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ mímu ìwọ̀nba ló mímọ́ omi gan tó bá pọ̀ jù lára àdánwò ni ìwọ̀nba ló mímọ́ kéèyàn nítorí pé òun fẹ́ gba dírípù wọ́n fún lẹ́nì wọ́n fún lọ́la tọ́ba dọ̀túnla jẹ́ntẹ́jẹ́ntẹ́ lẹ́kẹ́rì ó. kábọ̀tì ìwà sọ tí ọtí mímu gbogbo nǹkan aráàmù ní mímu àdánwò ni kì í jẹ́ kẹ́mi ogun sìgá mímu kì í jẹ́ kẹ́mi ogun kánsà ọkàn ní fà ipa ọmọdé kékeré ni kì í jẹ́ wọ́n dàgbà láyé wádà wà mọ̀ wá tẹ̀yìn ìkẹta tí kì í jẹ́ kẹ́mi ogun orélé yóò kíbọ̀ ọ̀yọ́ ọ̀rọ̀mọge eléyìí ó kíbọ̀ ọ̀yọ́ ó tún rélé ó kíbọ̀ ọ̀yọ́ bízì náà bá ti pọ̀ ju ẹ̀mí ò lè gùn kódà ìyàwó lé nítorí pé ó fẹ́ gbà ládá ọba lùpọ̀ lónìí ẹ̀mẹ́wàá ọ̀la ẹ̀mẹ́wàá ọ̀túnla ẹ̀mẹ́wàá ọ̀paná bíi jàǹgó bó bá ti pọ̀ jù orí ó fi ẹni bíi búrẹ́dì tí ò ní nǹkan nù ọmọ wò hórówóró ni bí eléyìí tí wọ́n tún jáde nù sáré sàlàsún hunna muhlikatun li anami
وداعية صحيح إلى سقام دوامة ودوام وإدخال طعام على طعام. ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ bóúnjẹ bá ti pọ̀ jù ọjẹ̀bà láàárọ̀ ọ̀dàgọ́ mọ́kàn láàárọ̀ ó tún jẹ nǹkan mi orí pọfupọ́fù ó kíbọ̀ orí mísípàì ó kíbọ̀ orí sàwámà ó kíbọ̀ ó tún dọwọ́ ọ̀sán ó gbére sí kalẹ̀ ọ̀gàgà kìbáyì ó tún jẹ ẹ́ tán ọ̀dọ̀wọ́ ọ̀rọ̀lẹ́ omu kókó lé ọ̀dọ̀wọ́ alẹ́ oníwọ́n bá wá sàrò níbi tó dáa tàbí wọ́n bá wá yán níbi tó dáa ẹ̀mí rẹ̀ ò léegun oúnjẹ lọ́wọ́ àjẹ láyé ni bóúnjẹ bá ti pọ̀ ju àlàáfíà sọnù nù ara ọwọ́ àwọ̀ ẹ̀ta àgbà yìí ọmọ iye àlàáfíà tọ́lọ́ ti dá padà sára ẹ̀ ọmọ iye cholesterol tí ìbá blọ́ọ̀kù vein ti ń gbé ẹ̀jẹ̀ lọ sínú ọkàn tí ìbá pa ọ́ tẹ́dá ọba ní cardiac arrest tọ́ba mi ti bọ́ yọ kúrò nígbà tó fi pípanú àìmọye fat tó tóbi tọ́ba mi ti yọ kúrò lára rẹ̀ àìmọye owó haramu tó fi jẹun sínú tọ́ba mi ti fi iná ebi tó ti fi yọ kúrò lára rẹ̀ kọ́ ọmọ bá jìyà rẹ̀ lọ́jọ́ gbèǹde kìyàmọ̀ gbogbo eléyìí bí ramadana bá lọ tán tó bá tún padà síbẹ̀ kí lẹ́kọ́ torí kọ́nu ramadana ọ̀rọ̀ rẹ̀ ojú ti mọ̀mọ́ ti ń tún òwú ti tún ká lọ ara ẹ̀kọ́ tarí ká nínú ramadana ó ní pé kákìrún lásìkò bó ṣe ń sáré lọ kírun nínú ramadana bí ramadana bá lọ tán dákun mọ́ pàátì kìyàmù lẹ́ẹ̀lì ìrun òru tá yan náfìlà rẹ̀ ọba mi ti sọ àṣírí fún wa nínú Qur'an tó o bá fẹ́ ga láyé oògùn owó tó o bá fẹ́ ṣe òun lélẹ̀ oògùn àpọ́nlé tó o bá fẹ́ ṣe òun lélẹ̀ ọlọ́run sọ nínú Qur'an ọlọ́run wa minal layli fatahajjad bihi nafilatan lak haza an yab'athaka rabbuka maqaman mahmuda wa minal layli tó bá di apá kan òru ọlọ́run ò ní kọ́ yan náfìlà látàlẹ́ dàrọ̀ ìṣẹ́jú márùn ti tó lójoojúmọ́ ṣàlùwàlá yan náfìlà bó ṣe rákà méjì tọrọ lọ́dọ̀ ọlọ́run tó padà sórí ibùsùn rẹ̀ wa minal layli Al-Qur'ani tó bá di apá kan òru fatahajjad bihi nafilatan lak yan náfìlà nítorí ọ̀rọ̀ ara rẹ̀ lak kì í ṣe nítorí tèmi ọlọ́run nítorí tara rẹ̀ Al-Qur'ani wa ní tó bá lè máa ṣe bẹ́ẹ̀ haza ayẹbu asakarabuka makoma mahamuda láìpẹ́ láì jìnnà ọlọ́run ó gbé ẹ sípò táwọn èèyàn ọmọ bẹ́rí fún ọ ọlọ́run ó gbé ẹ sípò tó wọlé tí gbogbo èèyàn sáré dìde ọlọ́run ó gbé ẹ sípò tí sàníyàn ọmọ fún ọ lọ́wọ́jú rẹ tí wọ́n máa sọ pé ọlọ́lá ayé níbọ̀ tó o bá fẹ́ jẹ́ ọlọ́lá láyé máa yan náfìlà lóru bó o bá fẹ́ dò lówó láyé máa yan náfìlà lóru àṣírí tọ́lọ̀ ń kọ́ wa lára náfìlà nìyẹn ara ń tà tún rí kọ́ lára Ramadana òun làánú ṣíṣe òun ṣàánú èèyàn nù Ramadana wòye ẹni tó fún lówó kó fi jẹun wòye ẹnu tó sí ẹnu fún ọ̀kan nínú iṣẹ́ olóore nù Ramadana ní kéèyàn dáná oúnjẹ fáwọn èèyàn láti fi sí sínú tó bá dijọ́ téèyàn gbẹ̀san rẹ̀ níwájú Ọlọ́run ọkọjá ń tówó lè rà àwọn Lárúbáwá tó bá ṣe rere fún wọn tínú wọn bá dùn tí wọn bá fẹ́ ṣàdúrà fún wọn wọn á ní akálàtọ̀ hamakum wal abrar ọ̀yùftiruna indakum sahimun àwọn ẹni rẹ ni wọ́n máa jẹun rẹ àwọn aláwẹ̀ ni wọ́n máa sínú lọ́dọ̀ rẹ ọ̀gá àdúrà ni lọ́dọ̀ àwọn tí wọ́n gbẹ̀sìn yìí nítorí náà ẹ̀kọ́ tó wá kọ́ yẹn báwo ni o ṣe ní sọnù mẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà Ramadan ń lọ ẹ ṣàánú ara yín